Dúpẹ́ fún gbogbo àwọn diaspora ní ọjọ́ kẹsàn-án nínú oṣù karùn-ún ọdún 2025 tó jẹ́jọ́ Friday. Gẹ́gẹ́ bí a ti ṣe jáde ní àìpẹ́ yìí, a ní kí gbogbo ọmọ Yorùbá kó bá wa ṣe ohun tí ó tọ́ tó yẹ látara ohun tó máa wúlò fún wa. Kí nìkan náà a ní a fẹ́ ra drone. Mo lè fi ẹ̀rí dájú pé lóòótọ́ drone ọ̀hún ó ti dé ọ̀dọ̀ mi níbi tí a wà yìí. Òun náà ni wọ́n ti wá gbé bá wa. Mo kàn ní kí n fi dúpẹ́ fún ẹ̀yin tẹ́ wà nílé, tẹ́ wà ní homeland àtẹ̀yin diaspora, gbogbo ẹni tó dá sí, àtẹni tó wù tó sì fi dá sí, àtẹni tó ò dá sí, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Drone náà òun náà ni ilé tí wọ́n ti gbé dé yìí. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ, a ní DJI ni ó dẹ̀ ti dé, ó ti dọ́dọ̀ mi. Iṣẹ́ tó máa ṣe ó pọ̀, a ní lè disclose gbogbo yẹn for security reason. But ohun tí mo lè sọ ni pé iṣẹ́ tó máa ṣe ó pọ̀ rẹpẹtẹ. So mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ nawọ́ sí wa pé ká tètè rà ní kíákíá, torí pé ohun tó máa ṣe ó pọ̀ rẹpẹtẹ. So on that note, ohun tí mo kàn máa sọ náà ni pé iṣẹ́ yẹn ṣì ń lọ, ó ń tẹ̀síwájú ni. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ gbé fún wa, òun náà ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Èmi ò mọ bó ṣe ń wà o, aláwọn tó jẹ́ expert ló máa wà. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ fúnra wa pé ilẹ̀ Yorùbá ó ń tẹ̀síwájú ni lágbára Elédùmarè. Òun náà ni à ń wò yìí. KoikiMedia.